ọmọnìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń gbé ìdílé ró, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ bilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. ẹ fẹ́ MC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí i pé rere lolúwa. Àbànà ọlásòrò kálẹ̀ mọ́ ni. Àbànà ọlásòrò kálẹ̀ mọ́ ni. Àwọn ọdún ẹni bẹ̀rù. Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀, mo dúpẹ́.
sọ̀rọ̀ mi dayọ̀ mo wá ṣọpẹ́. Oníburúkú kì í ṣe tèmi o, mo dúpẹ́. Ìbànújẹ́ kò sí lọ́rọ̀ mi o, mo wá ṣọpẹ́. Oníburúkú kì í ṣe tèmi o, ẹ̀bẹ̀ ló bẹ́. Àyànmọ́ mi kò sẹ́dá tó lè padà, ẹlẹ́dá mi yé mo bẹ̀bẹ̀ o. Àyànmọ́ mi lágbára Olúwa ni, ẹ̀dá ayé kọ́kọ́ lè ṣí mi nípò padà. Ẹlẹ́dá mi yé mo bẹ̀bẹ̀ yé, ẹlẹ́dá mi gbé mi lékè ayé. Ọ̀sẹ̀ tuntun ayọ̀ tá a tún wọ̀ lónìí ọ̀sẹ̀ rẹ̀ ni ó jẹ́. Mo kí yín nínú ilé níbikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí. Mo kí yín pé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́dọ̀ bí ọwọ́ aṣọ ẹ kú ilẹ̀ yìí ẹ kú kó lè dá àti gbogbo wa ń bá kiri. A kú ọ̀sẹ̀ tuntun tá a tún wọnú ẹ̀ lónìí a kú òpin ọ̀sẹ̀ àná níbikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí. Mo kí yín pé ẹ kú ojúmọ́ ire tó mọ́ wa lónìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tọ́wọ́jọ́ ètò yìí bó bá ti ń bá yín. Ìbà rẹ lónìí gbẹngbẹlẹkú dábí ó gbèwú ọ̀rọ̀ tí gbẹ́nu ọmọ ènìyàn sọ́wọ́ ọ̀mùwọ̀mù alágbàlá àdéwúrẹ́ ọlọ́run ọba mi ìbà rẹ bàbá mi ìbà rẹ òjúlógo ṣògo ọba tí ń gbénu wúndí aṣọlá bàbá mi tí ń gbénu adélébọ̀ fọhùn ọlọ́run ọba mi ìbà rẹ lónìí àwọn ọmọ ṣe é gbé ọba mi tó ṣòro gbé sọ́lẹ̀ bí ifá ọba tó ṣòro gbé sọ́lẹ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ọlọ́pàá àjọbọ ọlọ́run ọba mi ìbà rẹ lónìí mo ṣe kábíyèsí fún ọba tó jọba lọ ọba tí gbogbo ayé forí balẹ̀ fún ọba tí gbogbo ayé kéèpè tí gbogbo ayé sì ń bọ ìbàrẹ lónìí o ọlọ́run ọba mi àkọ́bí náà àwọn òkú ẹkùn ọkọ̀ fá ò létí òkun pupa. Àyànmọ́ mi látọwọ́ Olúwa ni. Ìwọ náà ní ìwọ náà ní títí ayé àìnípẹ̀kun ìwọ náà máa wà ní gbogbo ìgbà ìwọ ló máa wà nígbà táyé ò tún ní sí mọ́ ìbàrẹ̀ náà ní ọba mi tó dá wa tó mọ̀ wá ọba tó mọ̀ wá ọba tó pè wá lẹ́nìyàn ọba tó dá wa láwòrán ara rẹ̀ kábíyèsí mo ṣèbàrẹ̀ lónìí o ọba tí ń jẹ́mi ni má ṣe bẹ̀rù. Agbẹ́dúgbẹ́
adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi tó fún wa lórí ọ̀fẹ́ láti ti wá sórí ètò lónìí ẹ má bínú pọ̀ díẹ̀ ká tó wá sórí ètò kò lè dáa náà ni ẹ má bínú ẹ̀yin tèmi nínú ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jákèjádò ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ tí wò mí mo kí yín pé ẹ kú ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ire ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ owó ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ọmọ àìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ mo kí gbogbo wa jákèjádò níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi láti lè ṣe ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò tv tiwantiwa lára àgbáyé dá ẹ tó fìdí kalẹ̀ sọ sílùú London ní United Kingdom níbẹ̀ náà láti ń kíyín tí mo ti ń kíyín pé ẹ káàbọ̀ sórí ètò yìí ṣe dáadáa lábá yìí ẹ kú ojúmọ́ ire ẹ kú ọwọ́ ọṣẹ́ níbikíbi tí ẹ bá wà tẹ̀ ẹ̀ ti ń gbọ́ mi bẹ́ẹ̀ bá ti wà lẹ́nu iṣẹ́ kọ́wọ́ ọmọ ìyá kẹsẹ̀ ọmọ ìyá lẹ́nu iṣẹ́ yín. ẹ̀dá ayé kọ́kọ́ lè ṣí mi ní ìbò padà ẹ̀lẹ́dá mi gbé mi lékè ayé. bẹ́ẹ̀ni orí mi àjíbí orí mi àjíbá orí ẹni làbá pẹ̀ orí ẹni làbá bọ àbáfò sálẹ̀ kórì tèmi kó gbèmí lónìí orí mi àjíkí orí mi àjíkẹ̀ kórì mi ó gbé mi débi re lónìí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ibikíbi tẹ́yin náà bá wà ẹ sọ ti yín torí pé orí ní gbé mi ẹ̀dá àti mọ́ gbé yàn. àyọ̀mọ́ mi lẹ́dọ̀rọ̀ olúwa ní ẹ̀dá ayé kọ́kọ́ lè ṣí mi ní ìbò padà ẹ̀lẹ́dá mi yẹ kó bẹ̀bẹ̀ yẹ ẹ̀lẹ́dá mi gbé mi lékè ayé. TV tiwantiwa náà láti ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rẹ̀ ọ̀bítẹ́bù ìyá àbàdàn yín rẹ̀ wọn náà lónìí pírẹsẹ̀ntà yín àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín rẹ̀ ti mọ pàṣíwájú ń bàbá àjímọ̀tánná ẹ̀jẹ̀ wà fún gbogbo UK èmi náà ni mo tún kí yín káàbọ̀ sórí ètò fún tòde máa ní ẹ má fojopòdó omi torí pọ́tọ̀ lójó ọ̀tọ̀ lójó ọ̀tọ̀ làṣà wọn fò kọjọra wọn ni ìyàtọ̀ ń bẹ́ẹ̀ gẹ́dẹ́gbẹ́ ìwádìí náà ló di gbádágí àgbọ̀nsàlẹ̀ lónìí họ́wùhọ́wù pé ìpéjúwà ìlà aláfilà bọ́bá ti kọjá àdó ti mú nǹkan mí ìdá nínú eyín tèmi ẹ̀ ní sàárẹ̀ àárẹ̀ ò ní ṣe yín wà láyé ẹ̀ ní godó bẹ̀lẹ̀ ní yọnu. wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí tuning radio ẹ download tuning lórí app yín ẹ search fún ìbílẹ̀ rédíò ẹ mọ̀ gbọ́ wa kètèkètè lórí ẹ̀ lórí rédíò wa bákan náà lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa TV lórí péèjì wa ọ̀nà méjì lẹ lè gbà wọ̀ wá lórí Facebook àní lórí timeline abẹ́rẹ́ ni a sì ní lórí Facebook page ìbílẹ̀ rédíò and television tiwantiwa UK ẹ fọ́lọ̀ wa lórí Instagram wa ìbílẹ̀_radio_tv_station_UK ẹ fọ́lọ̀ wa lórí ẹ máa rí gbogbo àwọn ìròyìn ní yàjó bí bá ti ń jábọ́lẹ̀ báyìí náà làwọn ó mọ jù ú bẹ́ẹ̀ fún ìgbádùn yín lórí YouTube wa ẹ subscribe sí YouTube wa ìbílẹ̀ TV tiwantiwa fún gbogbo àwọn ètò wa tá a ti ṣe kọjá àbáwọn tá a ṣe lọ́lọ́ ẹ mọ̀ rí wò ń bẹ̀ fún ìgbádùn yín náà ni mo kí yín pẹ́ káàbọ̀ sórí ètò fún tòní èmi ọmọ yín náà ni mo tún ti dé ní ìlà àbájì gan mo tún ti dé ní rẹ̀gẹ̀dẹ̀ fín òní báyìí yóò fa kíkí yóò pọnmọ́ yóò tún fa láǹtà dání lórí ètò lónìí náà ni mo ti ń kí yín ẹyẹ wá nǹkan fìdílé nǹkan kájọ gbádùn ètò tòní mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mi lọ́kùnrin lóbìnrin ọmọdé àti lágbàlagbà mo kí gbogbo ẹ̀yin àgbààgbà ilé ọmọdé ilé obìnrin ilé ọkùnrin ilé mo kí yín o gbogbo ẹ̀yin ìyálájà babalájé gbogbo yín pátápátá ìyálájé àkíyín o gbogbo ẹ̀yin oníṣòwò oníṣòwò káràkátà àkíyín pẹ̀kú ọrọ̀ ajé lónìí ajé ògúngúrú sọ yóò fi lé wa ṣe bùgbé ajé òwà wa wálé àràjé jẹun àárìtàjé ṣe lágbára ṣe Èdùmàrè ọjọ́ ajé náà lónìí ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2020 náà láwàyí òní náà ni Monday tó kásẹ̀ oṣù September ńlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò pè wá lókù láti on the 1 títí dòní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo kí gbogbo yín pátápátá mo kí gbogbo orí adé pátá o mo ṣe kábíyèsí fún gbogbo orí adé gbogbo èjìgbà rọrùn lẹ̀kẹ̀ wọn lórí adé la fi ń mọ báyìí lẹ̀kẹ̀ báyìí náà la fi ń mọ àwọn ìjòyè mo kí gbogbo yín níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin àgbààgbà lé mo kí gbogbo ẹ̀yin wòlíì pastor evangelist ní prophet and prophetess ní gbogbo ẹ̀yin imam sheikh gbogbo ẹ̀yin oníjàlábí pátápátá kíyìn o wípé ẹ kú ojúmọ́ rẹ lónìí má kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá torí pé àwa la làṣà wa la ní ṣe a sì gbọ́dọ̀ gbàgbé àṣà wa torí pé Yorùbá pọ̀ wọ́n ní
àṣà àtìṣe àfi mòríran ẹni mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá torí pé Yorùbá bọ̀ wọ́n níṣẹ̀ṣe làgbà mo kí yín yóò máa ju yín ṣe àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe tán Ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ Elédùà yóò máa kún yín lápá ṣiṣẹ́ mo kí yín pé káàbọ̀ sórí ètò fún tòní mo kí gbogbo yín gbogbo ẹ̀yin silent listener silent watcher wa kí yín pé káàbọ̀ sórí ètò mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi lórí ètò yìí mo kí bàbá mi Alhaji Aremu Oṣuọlálé alákùfò bàbá mi kẹ́ ẹ pẹ́ o Ọlọ́run ọba mi yọba lọ́rẹ̀ mi yín lágbára ṣe Èdùmàrè wọn ni ẹ̀kú ètò ìyá àbàdàn mo kí yín àwọn náà ń ṣàmì bẹ́ẹ̀ ni o bàbá níbi tí wọ́n ti ń ṣe gbégbé wọn náà tètè yá bá wọn gbé wọn mọ̀ gbé tí ì ṣe tiẹ̀ wọn mọ̀ gbé ká ọmọlé ẹ̀ka àbọ̀ sórí ètò mo kí yín Adéyẹmí Ayọ̀dìméjì mo kí ẹ̀yin náà Ayọ̀wá Òdìméjì lágbára àṣẹ Ọlọ́run mo kí yín pé ẹ̀ka àbọ̀ sórí ètò yìí bàbá ti ń darapọ̀ mọ́ mi ẹ̀yin ẹ máa bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín ẹ ṣeun Christiana Bọ́sẹ̀ mo kí yín o Adéọlá Alimat Ògúnrìn mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo yín pátá náà ni mo kí bí mo bẹ́ẹ̀ ti wọlé náà ni mò ń rọwọ́ yín ojú òní tì yín bàbá mi Alhaji mo kí yín o ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń jùfẹ́ làwa náà ń blow rẹ̀ padà sí yín ẹ ṣé mo dúpẹ́ ẹ lọ́pọ̀ mọ́ wa láti mọ̀ gbádùn ètò tòní abala àkọ́kọ́ lórí ètò òun náà ní abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ ìyàwó ẹbí mọ̀lẹ́bí tá a ti máa ń sọ̀rọ̀ nípa tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn láàrin òbí pẹ̀lú àwọn ọmọ abala kejì náà ni àṣà àti ṣe wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àṣà Yorùbá ó ṣe pàtàkì ó jẹ́ nǹkan tó jẹ wá lógún nílé iṣẹ́ wa yìí pàápàá lórí ètò yìí àṣà Yorùbá ó jẹ wá lógún púpọ̀ torí pé ọmọ Yorùbá ni wá a gbọ́dọ̀ fọwọ́ rọ́ àṣà wa tì sẹ́yìn torí ẹ̀ náà ni a ṣe ń gbé àṣà wa la ṣe ń gbé lárugẹ mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní níbikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí. yìí ẹ share ẹ invite àwọn olólùfẹ́ yín ẹni káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò ẹ̀yin náà lè rí watch play ẹ lè rí watch play ẹ máa ti rí watch play ní abẹ́ ibi tí ẹ bá ti fẹ́ share tẹ́ bá ti fẹ́ share rẹ̀ bá ẹ rí pé ó máa sọ pé watch play ẹ lè rí watch ẹ yóò jẹ́ kí àwọn olólùfẹ́ yín náà kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò mo kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan ìjẹ̀ìjẹ̀ àti gbogbo ẹ̀yin tá a mọ̀ àtẹ̀yin tá a rí tẹ̀ ń gbọ́ wa lórí ètò àkíyín pé ẹ ṣeun abala àkọ́kọ́ lórí ètò fún tòní wọ́n ní ká mọ̀ bá lọ wo ná torí pé ẹni bá bá lọ báyìí náà lọ bá kú abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni abala ìdílé aláyọ̀ kí la gbé wá fún wa lónìí ní abala ìdílé aláyọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí àjọ tún fún ẹ àjọ tún kẹ́kẹ́kẹ́ lórí ètò fún tòní n ò jẹ́ gbàgbé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí gbogbo ẹ̀yin tẹ́ ṣọjọ́ bí lánàá lónìí ẹ̀yin tẹ́ ṣe lọ́la tóṣù yóò fi parí àkíyín o pé ìgbà ọdún kan náà ni ẹ̀mí yóò ṣọ̀pọ̀ ọdún láyé nínú ọlá àlàáfíà àti àìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ṣègbéyàwó lópin ọ̀sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣègbéyàwó ní òpin ọ̀sẹ̀ yìí àkí ẹ̀yin náà lágbára Ọlọ́run ọba èrè tó pọ̀ báyìí òun náà ni Ọlọ́run ọba yóò fi sí ìgbéyàwó yín ọmọ rere ọmọ alálùbáríkà Ọlọ́run ọba yóò fi kẹ́yìn lágbára Ọlọ́run ọba a kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí orí ètò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí abala àkọ́kọ́ lórí ètò náà ni abala ìdílé aláyọ̀ kí lẹ́kan pé ó kú oríire ti bíbí Naija tó ṣe oríire lánàá wọ́n ní eré kan ọ̀rẹ́ mi èmi náà ní eré kan bíire bá kan ọmọ wa àwa náà ní eré kan torí pé ọmọ Yorùbá ní ọmọ Yorùbá tó sì gbé àwọn ọmọ Yorùbá lárugẹ pẹ̀lú ìwà ìpamọ́ra ìfẹ́ ló fi ṣe àkójá òfin ìlójú ṣe ìlà fi mọ́ sọ pé gbogbo ibikíbi tá a bá wọ̀ ẹjá mọ́ nípamọ́ra ẹjá nífẹ̀ẹ́ ẹjá yára láti gbọ́rọ̀ ká sì mọ́ ọlọ́ra láti fèsì ohun tá a lè fi kóògùn ayé dánú o tá a bá wo ìrìn àjò Ọlálékan nínú àárín àwọn akẹgbẹ́ ẹ̀ nínú ilé tí wọ́n jọ wẹ̀ ẹ́ rí wípé ìpamọ́ra ìfẹ́ ká yára láti gbọ́rọ̀ ká sì lọ́ra láti fèsì olómọ̀ jẹ́ kó kàkóyà ń ló fi jẹ́ kí tẹrú tọmọ ó nífẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n gbé gẹ̀gẹ̀gẹ̀ kí wọ́n sì gbé lárugẹ
ó kú oríire o lágbára Ọlọ́run ẹ̀mí rẹ̀ tó ṣe àṣeyọrí ẹ̀mí rẹ̀ náà ni ó lò ó gbogbo ń tó rí ń bẹ̀ tí ó gbà ń bẹ̀ Ọlọ́run yọba yóò jẹ́ kó fi ẹ̀mí gígùn lò ó torí kéèyàn ó gbà nǹkan ò dàbí kéèyàn ó rẹ́mi lò ó ayọ̀pọ̀rọ̀ a sì máa jẹ́ kí nǹkan kó tún rí bákan fún yín Ọlọ́run ọba mi ayọ̀pọ̀rọ̀ tí máa jẹ́yìn ó ṣògbónù tí máa jẹ́yìn ó sáyé Ọlọ́run ọba kò ní jẹ́ wọnú ayé rẹ̀ lágbára Ọlọ́run ọba yóò wá jẹ́ káwọn ọmọ tiwa náà ṣoríire gbogbo àwọn ọmọ wa pátápátá wọn ó ṣoríire wọn ó làlùyọ wọn rógo wọn lò lágbára ṣe Èdùmàrè àwa náà sì wà ní fàràánú kú o lágbára Ọlọ́run ọba ẹ wò mò ń bọ̀ náà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Fúnkẹ́ ìyá mi mo kí yín o àwọn ìránṣẹ́ Ọlọ́run ọba wọ́n ti ń gorí ètò bí mo ṣe lẹ́yìn bàbá ìyá mi náà ni mo ní àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ọba tó jẹ́ pé lórí ètò yìí bàbá ti wà níbẹ̀ náà báyìí tó àjọmọ́ ṣàkẹgbẹ́ ètò yìí náà ni mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Abímbọ́lá JB mo rí ẹ̀yin náà ẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí fún àwọn olólùfẹ́ yín. Ṣẹlẹ̀ lágbàáyé nǹkan ń ṣẹlẹ̀ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé nǹkan ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn nínú ìgbéyàwó Ọlọ́run ọba onìkan náà lójú rẹ̀ tó ìyàwó gbà mí yóò ṣe tiẹ̀ tó jẹ́ wípé yóò mọ̀ ṣe bí ẹni tí ń fi nǹkan pamọ́ fún ìyàwó àmọ́ gbogbo ẹ̀ rèé ojú Ọlọ́run ọba ó rí ọkọ náà rèé ìyàwó náà mọ̀ ṣe nǹkan pé tó mo fi pamọ́ fọ́kọ mi tó sì jẹ́ pé tó ojú Ọlọ́run ọba òun náà lórí gbogbo ẹ̀ òbí gbà míì àmọ́ fẹ́ wò ó pé jọ́ kó wò ó ṣàkàrà ọmọ àwọn àmọ́ sì jẹ́ pé bí ò tiẹ̀ rí ojú Ọlọ́run ọba ń rí Abíọ́lá Látúndé mo kí yín o wọ́n ní ní líǹkì sí WhatsApp o líǹkì kò sí líǹkì lórí WhatsApp ìyá mi kò sí líǹkì lórí WhatsApp ẹ ṣé àdúpẹ́. ọ̀tọ̀ nìkan tẹ́ bèrè ìyá mi ẹ lè kọ síta fún wa ẹ lè kọ síta fún wa kí n rí nǹkan ọ̀hún bóyá ó ní nǹkan míì tẹ́ ń bèrè kó má jẹ́ pé ọ̀tọ̀ nìkan tí èmi ń sọ ẹ ṣeun mo kí gbogbo yín pé káàbọ̀ sórí ètò fún tòní. ọ̀rọ̀ tá a fẹ́ gbéyàwó ní abala ìdílé aláyọ̀ òun náà ni nípa àwọn baálé wa pẹ̀lú àwa tá a jẹ́ ìyàwó ilé. Ìdòwú Azeez ẹ ṣeun mo rí yín lórí ètò ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi ẹ ṣeun mo rọ́wọ́ yín. àwa tá a jẹ́ baálé ilé àti àwa tá a jẹ́ ìyàwó ilé pẹ̀lú àwa tá a jẹ́ ọlọ́mọge ọ̀sọ́rọ́ tí a wò wípé tó
a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé wa. àwọn tá a bá wo òde ní ìsinyìí kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ baálé ilé tó ti níyàwó sínú ilé náà ni wọ́n tún ṣe náà tún ní ojú míì níta. àwọn tá a bá ní ká kó ọgọ́rùn-ún ọkùnrin sílẹ̀ ìyẹn tí ṣe 100 pé ṣé a lè rí 50% nínú ọkùnrin tó jẹ́ wípé wọn ò ní ojú míì ta pé bóyá ìfẹ́ ìkọ̀kọ̀ tí wọ́n ń tẹ̀lé. àbí ká sọ wípé àwọn tá a jẹ́ ìyàwó ilé àbí àwa gan-an là ń ṣe okùnfà tí ó fi ń jẹ́ wípé àwọn ọkùnrin àwọn tó jẹ́ baálé wa yìí ni wọ́n tún fi ń ní ìfẹ́ ìkọ̀kọ̀ níta. ṣé ká sọ wípé bóyá pẹ̀lú ìwà obìnrin ni àbí ká sọ wípé àbí ọkùnrin ò rí nǹkan tó fẹ́ ní ara ìyàwó rẹ̀ mọ́ bóyá lówó pé tó bá jẹ́ wípé ìta lòun ti lè rí dùnnú kóhun kúkú lọbẹ̀ kóhun lọ wá ìdùnnú òun síta. àbí ká sọ wípé bó ti wù kí obìnrin kó sa gbogbo agbára rẹ̀ kóbìnrin ó ṣe gbogbo ohun téèyàn lè ṣe láti sọ wípé tó ọkọ mi o mo tẹ́ ọ lọ́rùn mo fún ọ ní gbogbo ohun tó o bá fẹ́. pé bó ti wù kóbìnrin ó ṣe tó pé yóò sì tún ọkùnrin mi ó sì tún ṣe kíni yóò sì tún lọ ọ̀tá láti lọ ní ìfẹ́ ìkọ̀kọ̀. àbí kí ni ká sọ wípé ó ṣokùnfà ẹ̀ táwọn ọkùnrin tí wọ́n níyàwó ńlé tán jẹ́ baálé ilé míì tí wọ́n sì tún gbìyànjú tó tún gbìmọ̀ràn láti lọ tún ní ojú míì níta tó jẹ́ ìfẹ́ ìkọ̀kọ̀. ẹ wá jẹ́ ká wò ó nínú àwọn tí wọ́n jẹ́ ìyàwó ilé lóbìnrin. ǹjẹ́ púpọ̀ nínú ìyàwó ilé lọ́rọ̀ gbà á wípé kóhùn ó rí ẹni tí ọkọ òun tẹ̀lé tó ń bá ṣe ìfẹ́ ìkọ̀kọ̀ kó sì mójú kúrò kó wò wípé tó ọlọ́run kúkú ṣe inú ilé ni mo wà yóò padà wá bá mi inú ilé nígbà tó bá lọ mo mọ̀ pé nígbà tó bá dijọ́ kan yóò kó ara rẹ̀ padà wá yóò kó wá bá mi ní inú ilé. ǹjẹ́ gbogbo ìyàwó ilé náà ló ní faradà ibi? ǹjẹ́ gbogbo obìnrin àtẹ̀mí àtẹ̀yìn ìyá wa àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tẹ̀jọ́bìnrin lórí ètò ǹjẹ́ gbogbo wa la ní faradà láti sọ wípé ààrẹ ni tọkọ wa ń bá ṣe ìfẹ́ àkọ́kọ́ ká wá wò wípé ìwọ ló lára rẹ tó fi ń ṣòfò nígbà tó bá yá ọkọ mi ó padà wá bá mi nínú ilé. àwọn obìnrin tó jẹ́ wípé kódà àwọn àti ẹ̀ gbọ́dọ̀ gbọ́ sétí báyìí ọkọ wọn nínú ilé gan mọ̀ wípé ìtọ́ ṣẹlẹ̀ sí òun kò ní lè ròyìn ẹ̀ níta ní bí obìnrin òun ó ṣe fi bí ó ṣe gbénú ilé gbóná bí ó ṣe ti dalẹ̀ rú tí ó ti danú ilé rú tí ó ti fara ya láì tí ẹ̀ tí ìrí obìnrin ọ̀hún sójú gan ọmọbìnrin míì gan yóò ti ṣọkọ rẹ̀ ṣàkàṣàkà níbi tí obìnrin míì tó jẹ́ ìyàwó ilé míì tí ò nípa mọ́ra tí ò lè faradà dé kò sẹ́ni tí ó ṣe tí ò ní bínú náà o ṣùgbọ́n tá a bá wà wò ó àwọn obìnrin míì wà tó jẹ́ wípé ìbínú tiwọn àbí kọjá òdì ni ìbínú tiwọn bíi kílẹ̀ oṣù láìlà ni ọ̀wọ́ wípé wọ́n gbọ́ lásán nù wọn kì í ṣe wípé wọ́n fojú wọn rí tí obìnrin tó wá rí bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó kàn gbọ́ lásán gan-an tínú ilé ti ń gbóná tó ti ń sòkè dilẹ̀ bí wọ́n bá wá fojú kan obìnrin tí ọkọ wọn ń bá ṣe ìfẹ́ àkọ́kọ́ irú àrà wo lẹ lérò pé irú obìnrin bẹ́ẹ̀ lè dá? ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ti ṣẹlẹ̀ tó jẹ́ wípé agbẹ́pẹ́ ọ̀pọ̀ ọkọ rẹ̀ ní o nítorí pé òun àtọkọ rẹ̀ ó ká òun àtobìnrin pọ̀ àbí ó ti ẹ̀dọ́mí gbóná lọ́kọ rẹ̀ a ti rí obìnrin tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ báyìí
ó gé báyìí ni ó ti fún lóúnjẹ ó ti jó sùn báyìí ló gé bọ́ọ̀lẹ̀ pé ṣé bí tó fi ń ṣe ìranù káàkiri nu lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni a ti gbéyẹ̀wò lórí ètò yìí tá a ti gbé wá. a sì rí obìnrin míì tó jẹ́ wípé ó lè faraya ṣùgbọ́n níwọ̀n bá tọ́pọ̀ ẹ̀ bá ti sọ wípé tó òun ṣàṣìṣe mọ́ bínú kínní kankan obìnrin lè wò wípé tó mo kúkú ti bímọ fún mo fẹ́ lọ ṣùgbọ́n ẹ ṣe ìlérí fún mi pé irú ọ̀tún ní wáyé mọ́ bẹ́ẹ̀ tí wọ́n sì pa náà síbẹ̀. àwọn tó wá jẹ́ obìnrin tí wọ́n ń bá ọkọ lọ́kọ ṣèfẹ́ àìkọ̀kọ̀ ìjà wọn fúnra wọn gan ti ẹ̀ rò wípé onílé lè bá wọn lé ńjọ́ kan ìjà wọn fúnra wọn gan ti ẹ̀ rò wípé ilẹ̀ lè mọ́ bá olóró níjọ́ kan ìjà wọn fúnra wọn ti ẹ̀ wò wípé ọjọ́ kan o nǹkan lè ṣe àwọn ìjà wọn gan ti ẹ̀ mọ́ lérò ẹ̀ rárá láti jẹ́ pé kí wọ́n máa fi tẹ̀lé ẹni tó ti níyàwó ńlé tó ń ṣe ọkọ lọ́kọ. ǹjẹ́ àwọn ọ̀dọ́mọge wa àbáwọn tó jẹ́ pé tó ò bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ páwọn àwọn òlọ́kọ ńlé ni làwọn ṣe ń tẹ̀. ǹjẹ́ àwọn fúnra wọn gan tiẹ̀ ń rò wípé ìjọ́ tílẹ̀ bá mọ́bó lóru àwọn irú ìjàmbá wo ló lè ṣẹlẹ̀ sáwọn. ǹjẹ́ àwọn fúnra wọn gan rò ó. ohun tó mú mi gbé ètò yìí wá lónìí ẹ ṣeun bàbá mi Elijah Kúmúyì mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Prophet Fẹ́mi John ẹ ṣeun bàbá mi Prophet John mo kí yín. ǹjẹ́ àwọn fúnra wọn gan rò ó wípé ǹjẹ́ tíyàwó ilé lágbájá bá ti ẹ̀ka mi mọ́njọ́ kan tó bá ti ẹ̀ka mi mọ́njọ́ kan kí ni nǹkan tí yóò ti ẹ̀ ṣẹlẹ̀ sí mi ńjọ́ náà. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ló jẹ́ kí n gbé ètò yìí wá ṣùgbọ́n tá a bá wá wò ó ká wá wò níwò wípé ìyàwó ilé ẹni tó ṣerú eléyìí bóyá tẹ̀yìn náà bá rí tẹ̀ bá wò pé ó sì ṣe dáadáa o àbí in tó ṣe yìí o kódà in tó jẹ in ló yó àbí kí ni nǹkan tí ẹ̀yin ò rò sí àbí ẹ sọ wípé ìtarábìnrin náà ṣe ó kù díẹ̀ káàtó àbí bó ṣe ṣéun gan bóyá bó ṣe ṣe fún obìnrin tó jẹ́ àlè ọkọ rẹ̀ bóyá ó dà bẹ́ẹ̀ mò ń bọ̀ náà. ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share rẹ̀ ẹ bá mi invite àwọn èèyàn yín sórí ètò ẹ bá mi share rẹ̀ kí àwọn èèyàn wa kí àwọn náà ó lè jẹ gbádùn ètò yìí ẹ bá mi share rẹ̀ ẹ ṣeun ṣeun. ẹ ṣe àwọn aláàjì Àrẹ̀mú bàbá mi àwọn náà ní ẹ bá wa share rẹ̀ wọ́n ti kọ síta. ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀ ká rọra ta kété ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀ ká má lóye àkọ́tẹ́kù wí káyẹ́. Kókó jábélé lọ́rọ̀ ìlera yìí jẹ́. Bẹ́ẹ̀ ni kókó jábélé lọ̀rọ̀ ilé ayé jẹ́ kí wọ́n ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi olọ̀rọ̀ gbéyàwó dà lóde òní. Kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ ló yẹ. Fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí Facebook ẹ bá mi share rẹ̀ fáwọn olólùfẹ́ yín. ọ̀rọ̀ ìfẹ́ le jù ojú gbogbo lọ. ẹ ṣoṣo ìyá mi Esther Arẹ́gbẹ́ṣọlá mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò yìí. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ le jù ojú gbogbo lọ. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀
ọkọ rẹ̀ oníṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí bóyá arábìnrin yìí bóyá ti wá ń gbọ́ fìrìfìrì pé lágbájá ó ń tẹ̀ lọ́kọ òun tí arábìnrin náà ti wá ṣe kíni tó ti ń fimú fínlẹ̀ pé ọjọ́ kan ṣáàmì ilẹ̀ ó mọ̀ bá ìbò olóró yìí tí òun tẹ̀lé ọkọ mi pé ọjọ́ kan òun ó ṣe táńkíá òun ó ṣe fún ọ tá a bá ní ká play fídíò yìí tá a bá ní ká play ẹ̀ lórí tv yìí ó ṣeé ṣe kí wọ́n lọ flag ẹ̀ down torí pé ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ nǹkan tó jẹ́ nǹkan violence nísìnyí Facebook wọ́n yẹn fi gbogbo ara sí mọ́ wọ́n ń fi gbogbo ara wọ́n ń fi sí mọ́ wọ́n ò fẹ́ wọ́nà láti ṣe pé kí àwọn káwọn blọọkì nǹkan ọ̀hún ni kó mọ̀ sí ti pé bóyá péjì wa yóò lọ wálẹ̀ kí wọ́n mọ̀ lọ gbé péjì Facebook wa wálẹ̀ òun yóò jẹ́ kí n fi hàn yín ní àwòrán ìyún ní ojú fídíò gangan ànígbé sí ojú ànígbé sí orí ànígbé sórí tẹ́lì wípé bóyá káṣó rẹ̀ níbẹ̀ kó mọ̀ di wípé wọ́n lọ gbé péjì wa wálẹ̀ àmọ́ màá fi hàn yín màá ṣó rẹ̀ ní fídíò kẹ́yìn náà wá wò pé tó bóyá ohun tí arábìnrin yìí ṣe fún bóyá tíyàwó ilé tó ṣe fún àlè yìí bóyá ẹ̀yin náà rí nírí pé tó ẹni tí bá ń fẹ́ èèyàn lọ́kọ bọ́wọ́ èèyàn bá sì ti tẹ̀ ẹ́ bóyá rú sẹ̀ríà tí arábìnrin yìí tó dá fún ọmọ yìí bóyá sẹ̀ríà tó dá tó tọ́ sí ni mo fẹ́ kí ẹ̀yin náà kájọ fi ojú wò ó mò ń bọ̀ mo fẹ́ kẹ́yin náà fojú wò ó pé ká wò bóyá kẹ́yin náà wá rò pé bóyá bó ṣe ya orí fún un náà nu o àbí in tó jẹ bóyá òun náà ló yó mo fẹ́ kí a jọ gbọ́. wò yìí ẹ̀yin èèyàn mi sáwà náà rí yìí kí ni nǹkan tí ẹ̀yin náà rí sí i mo lérò pé a rí fídíò yìí a rí dáadáa gẹ́gẹ́ bí ìròyìn tí ìwádìí àti ìròyìn tá a gbọ́ ni wípé ìyàwó ilé ẹni tí ọmọbìnrin yìí tó ń tẹ̀lé
òun ni ó ṣe arábìnrin yìí ló ṣe báyìí ìyàwó ọkọ tó ń tẹ̀lé arábìnrin tẹ́ rí yìí side chick ni báwọn olóyìnbó ṣe ń pè àlè tó wà ń bì kan bóyá ìyàwó ilé ti wá ń gbọ́ tó ti ń gbọ́ fìrìfìrìfìrì tipẹ́tipẹ́ àbí tó ti ń wò wípé gbogbo nǹkan ò lọ déédéé bóyá nílé bóyá àwọn ọkọ náà bóyá ọkọ ẹ̀ náà sì ní nǹkan tí òun náà ń ṣe bóyá tí ó jẹ́ kí arábìnrin yìí tó ń fa wàhálà nínú ilé wọn. àmọ́ nígbà tí ó ká wọn tó fojú kàn wọ́n oníjà bẹ́lẹ̀ tí arábìnrin yìí tí ó fi gba ọ̀gbẹ́ tó gbà yìí. àmọ́ tẹ́yìn bá wá fẹ́ rò lọ́dọ̀ tiyín tí mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò lórí ètò, ǹjẹ́ ẹ lérò wípé ìyàwó ilé ohun tó ṣe fún àlè yìí ṣé ẹ lérò pé ó ṣe dáadáa pé bó ṣe yẹ kó rí nù, àbí bóyá ó kù díẹ̀ káàtó pé bóyá ó kù díẹ̀ káàtó fún sẹ̀ríà tó dá fún arábìnrin yìí, àbí ká sọ wípé n tó jẹ náà lóyò. ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí a jọ dá sí lórí ètò yìí. àtẹni tó ṣèyàn báyìí, àtẹni tó ṣe, àti ẹni tó jẹ́ ọkọ gan tí wọ́n yàn lálẹ́. kí ni tẹ́ ẹ lérò pé ó tọ́ sí wọn pẹ̀lú bí arábìnrin yìí ṣe rí? pàápàá bóyá àmọ̀ràn tẹ́ tún wá ní fún àwọn ọ̀dọ́ ọlọ́mọge òde òní tẹ́yìn náà fẹ́ gbà wọ́n, mo fẹ́ kí ẹ bá wa dá sí i. ojú òpó wa ó wà ní ṣíṣí, màá pe nọ́mbà tẹ́ ẹ lè pè sí fún àwọn tá a wà ní UK. A lè pè sí 07424 728 743 07424 728 743 la lè pè sí fún àwọn tá a wà ní UK. àwọn tá a wà ní Nàìjíríà tàbí ní Europe a lè pè sí orí WhatsApp wa, ìyẹn +44 74 24 728 743 ó ní ẹ lè pè sí. àwọn tá a wà ní UK a lè pè sí 074 3800 2106 074 3800 2106. àwọn tá a wà ní Nàìjíríà tá a wà ní Europe a lè pè sórí WhatsApp +44 74 24 728 743 la lè pè sí láti bá wa dá sí. Ní bàbá Ifá. Bàbá Ifá ló dápọ̀ wọ ìyá méjì tí wọ́n fi lóun lọ́rọ̀ bá. Ní bàbá Ifá. tíyàwó ilé tó ṣe fún arábìnrin yìí, ṣé ẹ lérò pé bóyá bó ṣe yẹ kó ṣe gan ló ṣe ṣe yìí, àbí ẹ̀yin rò pé ó ti ṣe n tó pọ̀ jù bóyá fún arábìnrin yìí? àmọ̀ràn wo lẹ́ni fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń tẹ̀lé àwọn ọkùnrin tí wọ́n ti níyàwó ńlé? ǹjẹ́ wọ́n mọrú ìyàwó tẹni ń fẹ́? ǹjẹ́ wọ́n mọrú èèyàn tó jẹ́? torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń rìn tó ń wọṣọ àmọ́ tó jẹ́ wípé kódà tí ẹ̀gán ju tàwọn tó wà ní àrò tí wọ́n dè mọ́lẹ̀ lọ. àmọ̀ràn wo òun náà lẹ́ni fún wọn? ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé, ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta fún àwọn èèyàn wa nulé. Ní bàbá Ifá tó dàpọ̀ mọ́ ìyá méjì tí wọ́n fi ẹ̀wọ̀n lọ́wọ́ bá. Aya
1 mo kí yín káàbọ̀ sórí ètò iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV níbẹ̀ náà la wà yìí pẹ̀lú ètò yín ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ayé tó pa ń tọkọ ní iṣẹ́. èyí tí ó pawó àlọ́rọ̀ ìjà. tẹ̀lé ìjà tí ẹ̀mọ́ lóyàn tíyàwó wọn jẹ́ ìjà tí ẹ̀ ń fọjọ́ kan rò wípé ìjẹ́jọ́ tíyàwó ilé rẹ̀ bá ti ẹ̀ rí mi kí ni ó ti ẹ̀ ṣe kí ni ó dá lára ṣé yóò ti ẹ̀ dá síjà ni àbí yóò kàn wò mí yóò kàn kọjá lọ. èyí tí ó pa wọn lọ́rọ̀ ìjà. torí pé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó jì sí kòtò kára yòókù lọ́gbọ́n. ìfẹ́ mi ni wọ́n sọ. ìfẹ́ mi ni wọ́n sọ. ìfẹ́ mi ni wọ́n jàre. láyà bá mọ̀ pé owó ọgbà ká máa bẹ̀ lọ. ṣe ojú wo lẹ́yìn fi wò ó ojú wo lẹ fi wò ó ǹjẹ́ lérò pé ohun tó ṣe yìí bóyá èyí tóbìnrin jẹ òun náà ló yó àbí ká sọ wípé bóyá ó ti ṣàṣejù torí pé tá a bá wo fídíò ọ̀hún rí wípé ọyàn ọmọbìnrin yìí kan wọ́n ti là á àlàwọnú gbà ni kí ló lè ṣẹlẹ̀ sọmọbìnrin yìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí gan àmọ́ bí ó ṣe rí. ọ̀rọ̀ ìfẹ́ lè kú ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ojú gbogbo lọ. ojú ọ̀pọ̀ wọn bẹ ní ṣíṣí 07438002106 fáwọn táwà ní UK àwọn táwà ní Nàìjíríà lórí WhatsApp wa +44 724 728 743 náà ló gbé pè wojú òpó. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ojú gbogbo lọ. ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín sórí ibi fídíò tẹ́ fi ń wò wá àáká síta fún àwọn èèyàn wa. ìwọ ní bàbá ìfà. Bàbá Ifá ló dápọ̀ mọ́ ìyá méjì tí wọ́n fi lóun lọ́rọ̀ bá. tí a bá fojú aago yín báyìí aago mẹ́ta náà ló ti rékọjá ìṣẹ́jú mẹ́sàn-án ìyẹn ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV a ní ìṣẹ́jú márùn-ún sí ní abala yìí bàbá fẹ́ pè wọlé bóyá àwa náà ní nǹkan tá a fẹ́ sọ àbí ká wò ó àmọ̀ràn wo la ní fún àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń tẹ̀lé àwọn àgbàlagbà tí wọ́n ṣe side chick fún wọn àmọ̀ràn wo la ní fún wọn torí wípé irú nǹkan tó ṣẹlẹ̀ sárábìnrin yìí bá a ṣe ń wò ó ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé míì náà ló jẹ́ wípé wọn gbàgbọ́ tó jẹ́ pé àwọn gan fúnra wọn kìnìún ni wọ́n àmọ̀ràn wo lẹ ní fún àwọn náà
ojú òpó wa ò ń bẹ ní ṣíṣí láti pè wọlé. Àbí ohun tí ó ṣẹlẹ̀ sárábìnrin yìí ṣé ìyàwó ilé tó ṣerú eléyìí fún un kí lẹ́yìn náà rí sọ sí i ṣẹ́yìn náà ò rí pọ́pọ̀ tá a bá tiẹ̀ ní pé tó ìjà ń bẹ àbí akamọ́kùnrin àbá ṣe gbá a tiẹ̀ lè wò níwò pé bóyá kájà àbí ká bá wí àbí ká ṣe nǹkan kan ṣùgbọ́n tá a bá wo ibi tí ọgbẹ́ tó sì bá arábìnrin yìí kódà ibi tó lágbára nítorí ọyàn obìnrin ẹ̀rí wípé bí ẹran ọ̀rá òun náà ló wà níbẹ̀ àmọ́ ohun tó lè ṣẹlẹ̀ lẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ sárábìnrin yìí Ọlọ́run ọba nìkan ló yé àmọ́ ohun tíyàwó eléyìí tó ṣe yìí bó ló ṣe rí lára tìyín sí arábìnrin yìí. Bàbá ibà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó jẹ́ ọlọ́mọge tó jẹ́ pé àwọn náà ní àwọn aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ mo mọ̀ pé bí mo ti ń sọ̀rọ̀ yìí òun làwọn náà mọ̀ ní kò jẹ́ já wọn ẹlòmíì ó ti mọ̀ lérí yóò ti mọ̀ lérí lẹ́ka kò jẹ́ jó wọn òun ni ìyàwó ilé ẹnìkan máa wá ṣerú eléyìí fún tó bá ṣerú ẹ̀ fóun òun ó ṣègbè òun ó ṣàwo ni òun náà ó faraya ni fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ tún darapọ̀ mọ́ wa lórí ètò ẹ jẹ́ ká tún wo wo fídíò mú ẹ jẹ́ tún wò lẹ́ẹ̀kan sí ìyàwó ilé ẹnìkan náà ló ṣe side chick ọkọ rẹ̀ náà ló ṣe báyìí àmọ́ kí lẹ̀yin rí sí ojú wo lẹ fi wò ó. Kí lẹ̀yin náà rí sí torí wípé àwọn nǹkan tó bá ti wà violent báyìí ẹ rí wípé Facebook wọ́n máa ń gbé wálẹ̀ ní báyìí wọ́n lè blọ́ọ̀kì torí pé àfẹ́ púpọ̀ kákan ra wò ó ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí ìyàwó ilé ẹni tán ló ń tẹ̀lé ọkọlọ́kọ tó ń tẹ̀lé ìyàwó ẹ̀ ni wọ́n ní ó ṣe bó ṣe rí yìí gẹ́gẹ́ bí àwọn ìròyìn tá a gbọ́ ohun tí ìyàwó ilé tó ṣe fún arábìnrin yìí ẹ̀yin èèyàn mi lójú tiyín bó ló ṣe rí ṣé ká sọ wípé ọmọbìnrin náà káre ni ìpè bọ́mọbìnrin ṣe ń ṣe ló ṣe ṣeun àbí ká sọ wípé ó fi ìwà ọ̀dájú díẹ̀ ìpè ó fi kún un láti jẹ́ wípé ibi tó ti ṣe arábìnrin yìí lọ́ṣẹ́ ó jẹ́ bí nǹkan tó jẹ́ pé ó léwu púpọ̀ púpọ̀ àbí ká sọ wípé tó jẹ ìtarábìnrin yìí jẹ bóyá òun náà ló yó àmọ̀ràn wo lẹ́yìn náà tún wá ní fún àwọn ọlọ́mọge tí wọ́n ń tẹ̀lé àwọn bàbá àbáwọn ọba tó ti níyàwó ńlé ǹjẹ́ wọ́n mọ orú èèyàn táwọn ìyàwó wọn jẹ́ ǹjẹ́ wọ́n mọ orú èèyàn tí ìyàwó ilé ẹni tó ń tẹ̀lé tó jẹ́ ǹjẹ́ wọ́n tiẹ̀ ń rò lọ́jọ́ kan wípé tí ìyàwó ẹni yìí bá tiẹ̀ ká mi àràwọ̀ ni ó tiẹ̀ fi mí dá tí ìyàwó ẹni yìí bá ká mi kí ni nǹkan tí ọṣẹ wo ni ó fi mí gún ǹjẹ́ wọ́n tiẹ̀ ń rò wò rí ǹjẹ́ wọ́n tiẹ̀ ń rò wò ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí ẹ bá wa dá sí lórí ètò yìí mo fẹ́ kí ẹ bá wa dá sí tàbá nìkan tẹ́yìn náà fẹ́ bá wa sọ sí ojú òpó wa wà ní ṣíṣí 07438002106 fáwọn tá wà ní UK àwọn tá wà ní Nàìjíríà tàbí Europe a lè pè sórí WhatsApp wa +447424728743 òun náà ni a lè pè sí láti bá wa dá sí kílẹ̀ yìí náà rí sí kílẹ̀ rí sí orí ètò níbẹ̀ náà la wà yìí. ṣoṣo bàbá mi Bíọ́dún Ìjàọlá jókòó ṣenú mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí mo kí yín. Dàpọ̀ mọ́ ìyá méjì tí mo fi ẹ̀hún lọ́gbọ́ bá.
ẹ ṣeun bàbá mi ọlọ́nàdé kọláwọlé mo kí yín o a kú ọ̀sẹ̀ tuntun lónìí bàbá mi bó o ní lọ́dọ̀ yín ṣojú ọjọ́ ṣòṣì rẹ́múrẹ́mú. Aya tó bá wù lọ́kọ ní í ṣe. ǹjẹ́ àwọn tó jẹ́ ìyàwó ǹjẹ́ àwọn tó jẹ́ àlè níta ǹjẹ́ wọ́n tiẹ̀ ń rówó wípé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìyàwó ilé pẹ̀lú báwọn ṣe ń tẹ̀ lọ́kọ wọn àbí ìjọ táwọn bá tiẹ̀ fojú kojú kí ni ìyàwó ilé ò tiẹ̀ dá lára ǹjẹ́ àwọn fúnra wọn gan ń rò ó ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ sárábìnrin yìí nìsín ó ṣeéṣe kó mọ̀ rò ó tì tẹ́lẹ̀ pẹ̀lú ìjàmbá báyìí ó ṣeun ẹ̀yin náà wá wò ó òun ní ìsinyìí ló mọbi tí ara rẹ̀ kù sí èèyàn fi ọwọ́ ilẹ̀kùn múyàn lọ́wọ́ lásán ẹ wo bó ṣe ń ṣèyàn èèyàn fẹsẹ̀ kọ lásán ẹ wo àrà tó ń dá fún yàn èèyàn ní wíklò lásán ẹ wo nǹkan tẹ́lòmíì ó là kọjá kó tó san ká tó wá sọ wípé ẹ wo bí ọyàn àlàdélẹ̀ báyìí ni kódà ọlọ́run ọba mi nìkan náà ló lè lọ́ra ẹ̀mí arábìnrin yìí kí ni nǹkan tẹ́yìn náà ṣé ká sọ wípé ìyàwó ilé yìí ṣé ká sọ pé ó ṣe dáadáa pé tó èrè tó yẹ kọ́mọbìnrin yìí jẹ náà ló jẹ yìí gẹ́gẹ́ bí side chick níta ṣé ká sọ wípé n tó jẹ náà ló yó ká sọ pé ìyàwó ilé ó ṣe dáadáa àbí ká sọ wípé ìyàwó ilé yìí ó ṣe òkú díẹ̀ káàtó bẹ́bẹ́yà kò yẹ kó lè tó eléyìí àbí ká sọ pé tó bóyá ọkọ tó jẹ́ ọkọ gan bóyá o ní òfìyàwó lọ́kàn balẹ̀ nínú ilé bóyá ọkùnrin gan ti ń gbègbèsè oríṣiríṣi tọmọbìnrin ìyàwó ilé ti ń wò wípé ọjọ́ tó ń bá mú ọmọbìnrin tó ń da ilé ìhun rú báyìí kódà yóò gbọ́ lọ́hùn lọ́gàá ṣé ká sọ pé bóyá irú nǹkan bẹ́ẹ̀ ló lè ṣẹlẹ̀ tó fi lè jẹ́ kí arábìnrin yóò rò láròpin pé ìwọ lónìí ẹnìkan ó bọ̀ lọ́hùn lé ẹ̀yin èèyàn mi kí ni èròǹgbà tìyín náà. Rẹ̀ ni òun wọn kí wọ́n ní obìnrin míì síta ká má sọ wípé gbogbo ọkùnrin náà torí mo ti sọ náà níbẹ̀rẹ̀ wípé tá a bá ní ká mú 100% ọkùnrin ká sọ pé 50% ọkùnrin ló jẹ́ wípé bóyá wọ́n ń ṣe ojú síta ẹ̀jẹ̀ ń gbé pè yìí ẹ̀ló ẹ máa káàsán ni ti ń bẹ lójú òpó. Ìyá mi ẹ máa kú ojúmọ́ rẹ lónìí ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fún wa o káàrí tàjẹ́ ṣe lágbára ọlọ́run ẹ̀ǹlẹ́ ìyá mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun ìyá mi ojú tẹ̀yìn náà bá fi wò ó àwọn bá wọn. Ó yẹ kó ṣe ojú ẹ̀ ní pépà ní ọ̀dọ̀ láyà mi. Ẹyin tí yóò gbé ènìyàn èèyàn yóò gbé ènìyàn tí yóò má gbé ènìyàn. Ẹ ṣe àwò ìyá rẹ̀. Ẹ̀rí gbà yẹn àwọn ọkọ̀ ogun alákejì ni alákejì. Ó lè má fi ìgbóhùn ọlọ́pàá balẹ̀ nínú ilé ìpín. Ó lè má sọ sí ọmọbìnrin ìlú wọn. Àgbọ́yé. Ó jẹ́ pé kí kó ọ̀sà ìlú péjì. Kò tó bí ní àpò máa ṣe. Ìṣèjú ìmọ̀ tó máa ṣe. A mú ọwọ́ ìkan wa wá. Ní àbá tó bí yìí. Ó bá ti tẹ̀ wọ́n. Ó tẹ́ ní kíkà àti sí ojú. Ẹ ti ní kí ìṣèjọba lórí tó ń gbé káàkiri. Ìka ìṣèjọba ìṣe nǹkan tó di ọ̀dọ́ lórí màá lò fún. Nígbà tó náà bá ti fẹ́ ìṣẹ́ pinnu lé. Ó tó ń rí ìdílé mi lára nínú ìlú. Ìní máa ń sọ sí nìkan tí wọ́n pa ìgbà ọ̀dọ́ lọ. Ó bá mọ̀ pé òun ìdílé yẹn ṣe láti gbà jẹ́ lápáàtì ní ilé. Ìlẹ́ sọ fún pé ìwé ìyá mi tẹ̀jọ́ máa lọ. Ọ̀rọ̀ kan lè sì tún sọ ìyá mi yìí. Ọ̀rọ̀ kan lè sọ yìí torí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló wà bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ̀ ṣe báyà fẹ́ kán yọ̀ǹda obìnrin kó máa lọ àbí kó máa bá tiẹ̀ lọ.
pé ẹ máa fi sínú ilé ẹ máa tẹ̀gbẹ́ máa rẹ lára àbí kẹ́ máa fi yà jẹ́ ohun tó jẹ́ ẹ̀fọ́ ọ̀gbọ́n pàápàá máa sìn náà nígbà tí ẹ ṣe lè sìn ìkan tó mọ ohun tó ṣe ní nǹkan báyìí ó kọ́ ẹ̀wọ̀n ó kọ́ ọ̀lọ́ sẹ́yìn ó kọ́ ọ̀kọ́ tó máa ti bí òyọ́ ìyá ti rí pé ìkan ayébádé ọmọ yẹn tẹ̀ máa dúpẹ́ tó kò pa àwọn ní lẹ́yìn méjì yìí tí ẹ̀ pátápátá tí àwọn ọkùnrin ká bá rí àwọn ọkùnrin ní ká bá rí wọ́n máa ń ṣe ìsìnkú níta fún pọ̀pẹ́ náà ó ti di tọkùnrin rẹ̀ ń sìn kọ́ wọ́n tẹ́wọ́ bá ojú máa bá yín nígbà tó ṣẹlẹ̀ ní sí yìí ó máa bá ọkọ ọ̀rọ̀ náà wá di ilé ìgbà mi tí wọ́n bá ń ṣe ìsìnkú ìjọkùnrin tí ó tọ́jú àwọn ìyàwó ènìyàn yìí ìyàwó kan ló ń rí méjì èyí tó ń ṣẹlẹ̀ yìí wọ́n á tọwọ́ ọmọ wọn bá ṣẹ èyí tó yẹ kọ́ ọmọ wọn bá tẹ̀tẹ̀ rí wọ́n lè bá àgbò pamọ́ mi yìí. bọ́nà bọ̀ wá kan tiẹ̀. ó tẹ́yìn ọjọ́ ọjọ́ tó ta ní ìlú nítorí lójú tó pè é ní oṣù tẹ̀lé. wà á gbélé fún káàkiri ní ọjọ́ wa tí wọ́n máa wọ́n ní ìlú ta. nǹkan tó ní ìgbà tí ní títí òpè tí ìyàwó ẹ̀ tó mọ̀ sí ilé. ohun tí ìlú èmi ta tó fi ń mọ̀ nínú kí ní títí ẹ̀ ṣe kí ìyàwó tó wà nínú. àbí kí ní títí ẹ̀ tó ìyàwó mọ̀ pé ẹ̀yìn kó máa ṣe ọjọ́ ìkòtò mọ́mí ẹ̀ ń ṣe ìmúra tọ́kùnrin wọn máa ṣe ìlú. bẹ́ẹ̀ni. ẹ̀mí olùkọ́ tó gbà ó gbogbo lòdì kò gbà nǹkan tó ní kàn máa sọ ní pé ohun tó ju ọmọbìnrin yẹn wà ìkọ́ ìlú ìdí ẹ̀ náà tó lébi wípé ó máa ní tó kí obìnrin olóyún máa ṣe tọkùnrin máa gbé obìnrin lọ pamọ́ nílé. Many things like that. Obìnrin náà dọ́pọ̀ ìdíjà tán ní wọ́n ti jọ kọ́ lómi wọ́n jọ ṣe gbogbo nǹkan ni àwọn tó wà ń fa ọ̀nà bọ́ tó ń lù tó ti yé. Bẹ́ẹ̀ni. Ọkùnrin ọgbọgbọ náà máa rìn wọ́n. Ilé ìfẹ́ tó lè dábà rẹ̀ bí orí AK-47 láti gbọ́ ọ̀nà ìdára yìí létí ìdájọ́ wọn ti question. Tó ti yé yìí ìdájọ́ ọmọ ọmọ nǹkan tó yẹ ní gbé fún ìwé yìí. Àìmọye obìnrin ló fẹ́ lọ tún ṣépù ẹ̀ ṣe torí wàhálà tọkọ ń fún un lé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ ẹ̀mí wọn nù. ọmọ nǹkan tó yẹ ní gbé fún ìwọ nítorí pé ẹ̀wà tẹ́ rí ọmọ bí ní ilé wa tó kúrò lẹ́yìn ọmọ bí ní ilé tó rẹ̀ ló ń gbẹgbẹ́ ilé ìwọ́n tó gbé tó gbé látọkùnrin yẹn ọ̀gá tó ní ní sáìsìkì ẹ̀rọ máa ní ìdùnnú ẹ̀rọ ẹ̀yí àtẹ̀rẹ̀ títẹ̀ ìgbẹ̀ tó máa ní kẹ̀kọ́ lọ́wọ́ àbí. ẹ wò ó. èyí ìgbà wọn gbé wọn ní ilé gan-an pàápàá náà yóò máa di àyè fún ẹgbẹ́ pé èyí tó ń gbé ẹ̀rọ gbọ̀ngàn tó bá ń bọ̀ ohun tó máa fojú ẹ̀ rí. tí ọjọ́ bá tẹ̀lé ní ìwé ṣe èlé ìwọ̀. ṣùgbọ́n èyí bí ẹnìkan káyọ̀ tó mo ti tẹ̀lé ọkọ̀ yóò bá bí ìwọ́n sí ìlú lọ́kẹ́ ìwé. kí ló tó gbé ìdìbò. gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nǹkan tó fẹ́ fúnra rẹ̀. ó tàn ìdíje tó pa ọgbẹ́ wà ní ilé tí wọ́n ń lò wọ̀ ọjọ́ rẹ̀ máa tẹ̀lé ní orí ìlú púpọ̀ tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ní ẹ̀dùn ọkọ̀ yẹn náà kẹ́kọ̀ọ́ ìgbà àwọn ìpínlẹ̀ ìjọba ìdí gan-an ọkùnrin náà ẹ̀ka wá iṣẹ́ tó ti parí òun wá ń wá gbígbé tó ń lè tó parí òun kò tó lè tó pọ̀ ní bẹ́ẹ̀ wọn ò fẹ́ mọ bọ́bẹ̀ yẹn ṣe jiná. ọ̀pọ̀ náà ń tẹ̀jú wá tó kọ́ lọ sí inú ìgbà kan tó ń ṣe gbọ̀n pàápàá ọjọ́ ọkọ̀ bá àwọn ọmọ tó di sínú olóyún wọ́n lè ní kí máa ń sọ fáwọn rẹ̀ tó kọ́ máa gbàdúrà fáwọn ọmọ rẹ̀ wípé èyí táwọn obìnrin ti gbé lóyún bàbá wọn ìtòlú ìwà bá ká ti lè tẹ̀lé ìjẹ kọ̀kọ̀tọ̀ ó lè jẹ́ mẹ́wàá ó lè ta àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí àti ìfàkùn tẹ́lẹ̀ yìí òun ti tẹ́lẹ̀ kọ́ àti pé èyí bá tẹ́lẹ̀ tó ti tẹ̀ àtẹ̀ bí fún. àwa máa ṣọmọ tiẹ̀ a máa ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀. Ìlú ìlú ọdẹ ọdúnfà fún ìtẹ̀bí wọn ti wọ́n fẹ́ bẹ ọ̀pẹ náà. Ó ti bẹ̀rẹ̀ yìí, ètò ló máa gbé tó kẹrẹ. Ọ̀hún àti tó ní tó ti tó dìbò.
jà bára wọn òun lèyí ti máa ń pèsè lọ fáwọn òbí pé àwọn ọmọ tẹ ń kó máa gbà ní àrùn lórí èyí tó ní ilé ìfẹ́ lórí ọkọ tí mo fẹ́ orí ọmọdé tó àrí àwọn ọmọ mi ó ti yé mi. àgbọ́yé. kó jù wà ní kó má jà ara nìkan tó ṣe. àmì ọ̀gá tó ń gbé nǹkan tó náà ọmọbìnrin yẹn jẹ lórí o lórí o. kọ́ fi ṣoṣù kó yá máa fi para. ó máa fi para ní òun ní bá lè jẹ̀rọ adé rẹ̀ kó túbọ̀ máa jẹ́ ọ̀tọ̀ ìwọ̀n tó ní nǹkan ti bẹ̀rẹ̀ ó lọ tọ́lé ti. bí wọn bá nàìjíríà ní ìgbà tó bá jẹ́ nàìjíríà ìfẹ́ àmì wọn máa fi gbé ilẹ̀ tí ń gbé ọ̀pọ̀ tí ń bọ̀ àwọn ilé tí wọ́n lọ lọ́kọ̀ yìí. àìmọye ìyàwó ilé mi tó jẹ́ pé yóò kàn dákẹ́ jẹ́jẹ́jẹ́ á ní ìyàwó yìí tutù o kò ní mọrú èèyàn tó jẹ́. àwọn pípẹ́ ìtọ́jú àwọn obìnrin tó wà nàìjíríà wọ́n bá rí tóbi náà ọkùnrin náà tó ẹjọ́ fẹ́ àwọn aláàbò yìí á ń tẹ́lá gbọ́dọ̀ bí nínú ìwà àti nàìjíríà wọ́n máa wọlé olóògùn afọ́fún wọlé olóògùn wọn máa wọlé ìrírí á máa wọlé alákọ̀ọ́tẹ̀ tó kún ní ìkọ́jé tí ìkọ́jé àkọ́jọ́ ìmọ̀tọ́ náà bá dá ìjà tó ìmọ̀tọ́ lè kọjú. láíláí. ọ̀rọ̀ àwọn obìnrin nàìjíríà bí ọjọ́ tí jẹ́ kiri ẹ̀sìn tó yà fẹ́rẹ̀ aláàbò ìtọ́ wọn ní àwọn fẹ́yàwó tó ń rìn ní nàìjíríà nǹkan tó máa ń fa àlùkò jù. ọmọ pẹ̀lú àmì ọlọ́run ọba kọ́lọ́run ó ṣàánú tó ẹ ṣeun ìyá mi bàbá mi Bíọ́dún Ìjà Ọlájókòó ṣe mí àwọn ní okùn díẹ̀ káàtó tó ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ fún contribution yín ẹ ṣe gan ni adúpẹ́ mà àmọ́ àrí yín bá o ẹ ṣe mo dúpẹ́ ìyá mi ẹ ṣe adúpẹ́ mà ó dàbọ̀ tó ìyá wa ti sọ wọ́n ti sọ lọ́nà lóríṣiríṣi ọ̀nà pé a lè sọ pé n tó ṣe dáa àti tún lè sọ pé n tó ṣe náà ò dáa wípé wọ́n bá fojú wò ó pé bóyá ìtìyàwó ti ń là kọjá nù lé tó jẹ́ pé ó ti dé góńgórí ẹ̀mí ẹ̀ tó náà ti wá rò pé níjọ́ tó ń bá rí ọmọbìnrin tá ní tẹ̀lé yìí àkódà yóò gbà pọ̀ lọ́hùn ò lọ́gàá bóyá òun ló jẹ́ kí òun náà kò ṣèrú ẹ̀ bàbá mi Bíọ́dún Ìjà Ọlátán sì sọ wípé ó kù díẹ̀ káàtó náà àwọn náà rò ó nírò pé abiyamọ pé irú arábìnrin yìí irú ìrora tí ó máa jẹ àti irú ìlàkọjá tí ó máa làkọjá àti irú nǹkan tó sì tún lè tún ṣẹlẹ̀ torí wípé gbogbo oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi àìsàn ló wà ń ta nísìn àgàgà tó obìnrin nǹkan kò tiẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ síbi ọyàn obìnrin ẹ̀rí pé nísìn ẹlòmíì nǹkan kọ́kọ́ ara fàyàgbá lásán ẹ̀rí yóò mọ yẹ̀wò lẹ́ẹ̀mẹ́wàá nítorí oríṣiríṣi àwọn kòkòrò àrùn tó wà níta ní ìsinyìí ó lè ṣèyàn láàánú náà gẹ́gẹ́ bí ọmọbìnrin àti gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kí Ọlọ́run ọba kó ṣàánú. Adéọlá Alimot Ògúnrìn mú kí yín Tìjání Músíbáyọ̀ bàbá mi mú kí yín Tèmítọ́pẹ́ Elvis mú kí gbogbo yín mú rí yín ní orí ètò ẹ ṣeun ibi yìí bóyá yìí náà sì tún ní nǹkan tí ẹ bá fẹ́ sọ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí abẹ́ ní nǹkan tẹ́yìn náà bá rí tẹ́ bá fẹ́ sọ. abala tó kẹ́yìn lórí ètò yìí òun náà ni abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ má jẹ́ àgbàgbé ìpolówó ọjà wa nílé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV ẹ̀yin fẹ́ polówó ọjà ni fún gbogbo tẹ́ bá ń tà àbí nǹkan tẹ́ ń ṣe ilé ìjọsìn ni mọ́ṣáláṣí ni chọ́ọ̀chì ni tẹ́ fẹ́ ṣe ìpolówó àbẹ̀fẹ́ ṣe kéde ẹ kàn sí wa nílé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV káfí tiwa gbé tiyín lárugẹ ẹ̀rọ nọ́mbà wa tẹ́ lè pè sí òun náà ló kọjá lójú ìwòran yín tí ẹ lè pè wá sí ní Nàìjíríà lẹ́wà ní Europe ní UK ní gbogbo ibikíbi tẹ́ bá wà kò síbi sí àti lè bá yín polówó ọjà yín bóyá yín sì fẹ́ ṣe onígbọ̀wọ́ àwọn ètò wa káwa náà mọ̀ fi yín polówó yín tẹ́ fẹ́ máa fún àwọn àlejò wa lẹ́bùn aláwọn àlejò tá máa ń gbé wá lábala òṣèré ìlú mọ̀ọ́ká bóyá yín fẹ́ fún wọn lẹ́bùn ni káwa wa máa fi yín ká máa fi polówó yín ká máa bá yín gbé ọjà yín lárugẹ ẹ̀yin náà kàn sí wa pẹ̀lú nọ́mbà tẹ́ ń wò ní ojú ìwòran yín fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò àbí website ẹ lè pè sí 07424728743 07424728743 fún àwọn tá a wà ní Nàìjíríà àbí Europe +447424
728-743 òun lẹ lè pè sí lórí WhatsApp every +44 síwájú ẹ̀ láti pè wá fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ tà tí ẹ fẹ́ tẹ̀ ń tà tí ẹ fẹ́ polówó àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa kẹ̀kọ́ fẹ́ máa fún wa ní nǹkan káwa náà sì máa polówó yín gbogbo ìpátá òun náà ni ó bá wa lára mu nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ní ibikíbi tí ẹ bá wà. Abala tó kẹ́yìn lórí ètò náà ni abala àṣà wa abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé àṣà wa àṣà tó dùn tí gbọ̀ngbọ̀n kan sí ni àṣà Yorùbá àṣà tó dáa ni mò ń bọ̀ ná. Ìwà rẹ̀ ò bá wa lójijì mọ́ ó tún dé. Ẹnu tí mo fi ń pọ̀ lọ́wọ́ tí mo fi ń pọ̀ lọ́wọ́ tí mo fi ń kọ́ba tí mo fi ń kí àwọn ìwòye tí mo fi ń kí ọlọ́lá tí mo fi ń kí olórí ìlú tí mo fi ń kí gómìnà láàrin àgbo ọlọ́run mọ̀gbẹ́nu ọ̀hún lọ́rọ̀ mi kó lẹ́ẹ̀dí mọ̀ wá tẹ̀lé pé mo tún ra rẹ̀ fún àwùjọ babaláwo pé mo tún dé. Àjọ bí ewé àti mọ̀ wà rẹ̀ o, ìwà rẹ̀ ò bá wa lójijì mọ́ ó tún dé. Àjọ bí ewé Ó pè mí bá alẹ́ bẹ́ẹ̀ lọ́jà àwọn ọmọ. Àṣà ti ṣe ilẹ̀ Yorùbá àṣà tó dáa àti gbọ́ngbọ́n kan sí ni gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ àwa la làṣà àwa la nìṣe bàbá sì ti láṣà dandan náà ni ká ní ìṣe tá à ń ṣe nínú àṣà wa kò sọ́mọ ilẹ̀ Yorùbá tí ò ní àṣà àti ṣe tí wọ́n ní bí wọ́n ti ń ṣe nílé wọn lágboolé wọn lọ́ọ̀dẹ wọn kò sí ọmọ Yorùbá tí ò ní gbogbo apáta tá a jọmọ Yorùbá náà la ní orírun ibi tá a ti wá torí pé wọ́n ní bá a ti ń ṣe ńlẹ̀ yìí ìwọlẹ̀ ẹbùnmíì ni ní agboolé ẹlòmíì ọlọ́ṣun ni ọ́ níbòmíì ọlọ́ya ni ọ́ oníṣàngó làwọn lòmíì àwọn míì wà tó jẹ́ wípé ọlọ́bàtálá ni wọ́n aláwọn míì tó jẹ́ pé onífá ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà la ní àwọn ìdílé lóríṣiríṣi tó jẹ́ pé ìlà kíkọ́ náà ó ń jẹ́ lóríṣiríṣi tí à ń kọ ní agboolé ní ibi tí ẹlòmíì ti wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà la ní nílẹ̀ Yorùbá tí a ní àwọn míì wá láti ilé àyàn àgálú àwọn míì wá láti ilé àwọn eléṣù tó yẹ pé èṣù ni wọ́n ń bọ lágboolé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nípa rírántí àṣà àti ṣe wa gbogbo ẹ̀ pátá náà ló ṣe pàtàkì tó ṣe kókó fún wa àwọn ní àwọn ìṣe nínú àṣà Yorùbá àwọn ìṣe wa náà ni ìwà ìmọ́tótó ìṣaralóge ìtún ara ṣe ìbọ̀wọ̀fágbà àti oge ṣíṣe gbogbo ẹ̀ pátá náà ló wà nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká múra kó yẹni ká ní ìpamọ́ra ká ní ìbọ̀wọ̀fágbà ká ní tẹríba gbogbo ẹ̀ ló wà nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n fi kọ́ wa nígbà tá a wà nílé ìwé ẹ rí pé gbogbo ẹ̀ pátá ìmọ́tótó wọ́n fi kọ́ wa nílé ìwé ká tún lè ṣe ká tún ara ṣe gbogbo ẹ̀ bá a ti kí ni nílẹ̀ Yorùbá bóyá láàárọ̀ ni lọ́sàn-án ni lọ́wọ́ ìyálẹ̀ta ni àbí ní ọwọ́ àjálẹ́ pátápátá tí à ń wọlé lọ sùn bí ò bá a ní bá a ti kí ni nílẹ̀ Yorùbá bákan náà bá a bá ń sùn bá a bá ń jẹun bá a bá ń lòde bá a bá ń wọlé gbogbo ẹ̀ pátá ni Yorùbá ní kíkí fún bá a ti ń kí ni ẹ kú kálẹ́ o bàbá rẹ̀ ni tí ń sùn àsùnjí o bàbá rẹ̀ ni tí ń jẹun wọn ni tó àrànrí ọgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni a ní béèyàn bá ń rodò béèyàn ń roko a ní bá a ti ń kí wọn bá a ró ní dìrí a ní bá a ṣe ń kí wọn nílẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan yìí ló yẹ káwa tá a jọmọ Yorùbá ká mọ̀ gẹ́gẹ́ bí àṣà wa àwa ní àwọn ìṣe tó jẹ́ ó wà nínú àṣà wa tó jẹ́ wípé ìfún ìmọ́tótó náà ló dúró sí àti sọ pé bí ìkan ní kéèyàn má jẹun lẹ́nu ọ̀nà bí ìkan ní kéèyàn má fọwọ́ gbèjò bí ìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tó jẹ́ wípé
wọ́n mú wọnú àṣà wa ni wọ́n fi ń ṣe ìbẹ̀rù fún wa torí pé ká lè ní ìmọ́tótó àbẹ́ni tó fọwọ́ gbèdò títí ṣé ń gbò bá yá òtútù ò ní mọ́wọ́ ọ̀hún ẹni òun ò ní mọ́ gbọ̀n òtútù ó mú ẹ sì mọ̀ páwọ̀ ọmọdé àmọ́ fẹ́ràn láti ṣeré nínú òjò gbogbo àwọn nǹkan yìí náà ni wọ́n fi kọ́ wa nínú àṣà àti ṣe wa nílẹ̀ Yorùbá pàtàkì ẹ̀ náà ni wípé èdè Yorùbá ní sísọ èdè wa wá jẹ́ nǹkan tó ṣe gbòógì tó jẹ́ nǹkan pàtàkì tá a gbọ́dọ̀ mú gẹ́gẹ́ bí ọ̀kúnkúndùn èdè Yorùbá èdè tó dùn ni ẹ jẹ́ ká gbé èdè wa lárugẹ ẹ jẹ́ ká mọ̀ pé ọmọ Yorùbá ni wá ẹlòmíì ìjọmọ Yorùbá kò lè sọ Yorùbá tó yanrantí kò lè sọ Yorùbá tó jẹ́ wípé ẹ̀ẹ́rì kókó nǹkan kan mú bẹ̀ báyìí àdàlù báyìí náà ni ó ṣe bí ti ẹ̀wà àtàgbàdo aládàlú ni ó da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn èdè Yorùbá wọ ẹja mọ̀ gbé lárugẹ ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ọmọ wa àwa tá wà lókè òkun ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lédè Yorùbá ẹ jẹ́ kí wọ́n mọ èdè yìí yóò ṣàǹfààní fún wọn àti fáwọn tá a jẹ́ òbí wọn lọ́jọ́ iwájú yóò ṣàǹfààní fáwọn náà torí pé èdè Yorùbá ó ṣe pàtàkì àwa aláwọ̀ funfun wọn wá ń fowó kọ́ ni pàápàá ìmúra wa nílẹ̀ Yorùbá ó ṣe pàtàkì ẹ mọ̀jà káṣà láṣà ẹ já gbé àwọn aṣọ tiwa lárugẹ ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta ní ìsìn àdìrẹ tún ti wá gbàgbóró kan tí àwọn èèyàn tó fi ń sara lọ́ṣọ̀ọ́ aṣọ àdìrẹ ó tún ti wá gbàgbóró kan àwa la ní ó wà ní àwọn iṣẹ́ táwọn ìyá wa tí àwọn ìyá ńlá wa tí wọ́n ń ṣe ká ṣaṣọ láró ká pàṣọ láró àdìrẹ ó wà nínú iṣẹ́ wa ní ilẹ̀ Yorùbá tí àwọn ìyá wa tí wọ́n ń ṣe nígbà náà ìmúra ká múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá káwa náà ó yọ síbì kan kí wọ́n rí i pé kódà ọmọ Yorùbá pọ́nbélé lélẹ́yìí irun wa ní ṣíṣe aráwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ń padà sáwọn ọrùn wa ní ìsìn tí wọ́n ti ń dirun bíi ká ṣe kò lẹ́sẹ̀ ká di ṣùkú ká di pàtẹ́wọ́ ṣùkú ọlọ́gẹ̀dẹ̀ ṣùkú ẹlẹ́wọ̀ ìpàkọ́ ẹlẹ́dẹ̀ korobá ààfin ọba mọ́remí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ní àwọn ọrùn wa tá à ń dì kò lẹ́sẹ̀ kọjú sọ́kọ tí à ń dì àwọn kọ̀ọ̀kan wọ́n tún ti ń padà síbẹ̀ ní ìsìn àwọn kọ̀ọ̀kan ti ń padà bẹ̀ ní ìsinyìí bó ṣe jẹ́ wípé àwọn irun eléèbó ó sì gbàgbóró kan àmọ́ síbẹ̀síbẹ̀ àṣẹ láwọn tó jọ mú ojúlówó tó ń jójúlówó ọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n sì mú àṣà wa tí wọ́n mú lárugẹ èmi gan tí mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ báwo àdìmọ́lẹ̀ ní bẹ lórí mi tí mo wégele léyìí ìyá mi Fúnmi Adéyẹmọ mo rí yín o Adélakùn Adéníyì mo rí ẹ̀yin náà ẹ̀yin tí ẹ̀ ń wò wá gbogbo ẹ̀yin silent watcher wa ẹ ṣé mo dúpẹ́ àṣà Yorùbá àṣà tó dùn ni tí gbọ̀ngbọ̀n kan sí ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká mọ̀ gbé lárugẹ èdè wa ẹ jẹ́ mọ̀ sọ àwa tá a wá wà lókè òkun ẹ mọ̀ jà gbàgbé ilé tó dẹ́ni tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́ ẹ jẹ́ rántí ibi tá a ti wá ẹ jẹ́ rántí ibi tá a ti bí wa ẹ jẹ́ rántí pé ọmọ Yorùbá ni wá ẹ jẹ́ mọ̀ gbàṣà wa lárugẹ níbikíbi tá a bá wà lágbègbè ibi tá a bá tẹ̀dó sí ẹ jẹ́ mọ̀ gbé àṣà wa ẹ jẹ́ mọ̀ gbé lárugẹ ẹ jẹ́ kí Yorùbá wa ní sísọ ẹ jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé dájú ṣáká ọmọ Yorùbá ni ẹni táwa náà lè ṣẹnu láti gbé àṣà wa lárugẹ àṣà Yorùbá ò ní bàjẹ́ àṣà Yorùbá ò ní parun torí wípé àtẹ́wọ́ labálà o àmẹ́ńtọ́kọ́ ìlà owó ò lè parẹ́ bẹ́ẹ̀ sì náà ni àṣà wa ò lè parun mọ́ ń bọ̀ náà. ẹjọ́ bí ewé láàjọ wà pàrọ̀ o ìwà rẹ̀ ò lọ jìjì mọ́ àǹdí lọ́jọ́ tó lókun ilẹ̀ àbọ̀ òníwá bá mi lọ lù lọrin àgbọ̀njẹ́. ìwé ìtàn wa tá ń bá bọ̀ tà tí ń bá bọ̀ ìwé ìtàn wa eré orí igi tà tí ń bá bọ̀ òun náà láti tẹ̀síwájú lórí ètò. ìkìlọ̀ ìgbẹ̀lú ìlú tóbi jẹ́yàn wà lẹ́kún ẹ̀sìn ẹ̀kún lé wọn ra kọ̀ọ̀kan lórúkẹ. ìwé ìtàn wa eré orí igi tí a ti ń bá bọ̀ òun náà ni a fi ẹnu ẹ̀ sọlẹ̀ síbì kan lónìí àmúdébì kan lónìí bá a bá lè parí rẹ̀ tán lónìí lágbára Ọlọ́run á parí rẹ̀ ní ìjọ́ mẹ́jọ ibi tá a bá dé níjẹjọ òun náà níbi tí Kọ́lá ti dúpẹ́ lọ́wọ́ wọn nílé ìta tẹ́tẹ́ tó sì kọrí sílé
ní ìrọ̀lẹ́ ọjọ́ sátidé ti ṣe ọjọ́ tí Súlè Bàǹtù yóò tún lọ sí ilé tẹ́tẹ́. Amina múra gbáà, ó dùn, ó jẹ ojú ń gbèsè. Ìkunra olóòórùn dídùn ni ó fi kunra, ó kun àtíkè fẹ́ẹ́rẹ́fẹ́. Kò sí ẹni tí yóò rí Amina tí kò ní wọ̀ ọ́ lójú. Bí aago 6 ìrọ̀lẹ́ ti kọjá ìṣẹ́jú 10, ó ní Amina yọ sí ilé tẹ́tẹ́ náà. Ó ṣakọrin lọ bí ó ti ń lọ. Gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí yírùn wò arẹwà tó wọlé. Kódà ọ̀pọ̀ obìnrin tó wà níbẹ̀ ló ń wòran àwòdámi ètè. Àwọn ẹ̀rọ ìgbóhùn sílẹ̀ títí wà nínú bàtà tí Amina wọ̀ pẹ̀lú irun rẹ̀. Ó rìn lọ sí ibi àga tẹ́tẹ́ Súlè Bàǹtù. Bí ó ti dé ibẹ̀, ó gbé àpamọ́ ìfàlọ́wọ́ tó gbé dání lé etí tábìlì tẹ́tẹ́ náà. Gbogbo wọn dojú bò ó, àyàfi Súlè tí òun mutí lọ ní tirẹ̀. Amina ṣe àmì sí Súlè pé òun ni kí wọ́n jọ ta tẹ́tẹ́. Ó ṣí àpamọ́ ìfàlọ́wọ́ tí ó gbé dání. Owó kọ́rẹ́nsì kún inú rẹ̀ bámú. Ojú Súlè ṣáná bí ó ti rí owó tí ó kún inú àpamọ́ náà. Ó ṣe àmì kí wọ́n tún tábìlì ṣe fún tẹ́tẹ́. Ó pàtẹ́wọ́ pòpòpò. Ẹnìkan sáré dé ọ̀dọ̀ rẹ̀. Ó sì sọ̀rọ̀ sí létí. Amina fi ojú ẹ̀gbẹ́ kan wo Súlè. Ó rẹ́rìn músẹ́ sí i. Wọ́n bẹ̀rẹ̀ sí ta tẹ́tẹ́. Súlè ni ó kọ́kọ́ jẹ owó. Amina inú rẹ̀ dùn fún èyí. Amina ní kí wọ́n tún ta sí i. Amina jẹ owó Súlè léraléra. Ìlàrelàre ni Súlè ń da ọtí sẹ́nu. Ojú rẹ̀ wá pọ́n. Wọn kọ̀nà yẹ̀rìyẹ̀rì bíi mọ̀nàmọ́ná àrá. Amina mọ̀ wípé ìjà kò ní pẹ́ bẹ́ sílẹ̀ nítorí Súlè kò ní fẹ́ kí ó gbé owó náà lọ. Ẹ̀rù bà á ṣùgbọ́n kò fi hàn. Ó rìn súnmọ́ Súlè bí ó ti kù díẹ̀ kí ó dé ibẹ̀. Àwọn géńdé méjì sáré dìde, wọ́n dí lọ́nà. Súlè ṣe àmì kí wọ́n fi sílẹ̀. Amina dé ọ̀dọ̀ Súlè. Ó dúró wò ó lójú. Lẹ́yìn náà ó gbé agbọ̀n rẹ̀ sókè. Ó ní Súlè, ṣé o ò bínú ni? Bí o bá fẹ́, n ó dá owó rẹ padà. Ó rìn padà sí ààyè rẹ̀. Ó kó gbogbo owó tí ó jẹ lọ́wọ́ Súlè. Ó kó sórí tábìlì. Ó bẹ̀rẹ̀ gbé àpamọ́ rẹ̀ nílẹ̀. Ó rìn jáde lọ. Súlè rìn súnmọ́ Amina. Ó dì lápá mú. Ó ní, ó ṣe wá kó owó rẹ̀, n kò fẹ́. Kò fi Amina sílẹ̀. Ó tẹjú mọ́. Ó tún ní, ó lẹ́wà ṣá. Amina kí pé ó ṣe. Amina rìn jáde lọ. Mọ́tò ayọ́kẹ́lẹ́ gbọ́lọ́kú kan dúró lẹ́gbẹ̀ẹ́ Amina. Súlè Bàǹtù yọrí jáde. Amina rìn lọ. Mọ́tò náà tẹ̀lé lẹ́yìn ọ̀rẹ̀yìn. Súlè Bàǹtù ní òun yóò nífẹ̀ẹ́ sí bí Amina bá lè jẹ́ àlejò òun ní ìrọ̀lẹ́ ọjọ́ kejì. Ó fún Amina ní káàdì pélébé kan. Lẹ́yìn káàdì náà ni wọ́n kọ orúkọ ilé ìtura tí wọn yóò ti pàdé sí. Amina gba káàdì náà lọ́wọ́ rẹ̀. Ó tún rìn lọ. Ọkọ̀ ṣí. Súlè sì bá ọ̀nà tirẹ̀ lọ. Amina ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún Kọ́lá àti ẹ̀gbọ́n ní ọ̀rọ̀ náà dára bẹ́ẹ̀, ṣùgbọ́n yóò dára bí Kọ́lá bá gbà láti múra gírí kí wọn kí ó mú Súlè Bàǹtù mọ́ ilé ìtura náà, nítorí ó tún lè pẹ́ díẹ̀ kí wọ́n tún tó rí ní agbègbè. Ó lè lọ sí orílẹ̀-èdè mìíràn nítorí ìjagunmọ́ni kì í ṣe ẹran ìlú kan. Èrò náà dára lójú Kọ́lá, nítorí náà wọ́n gbà láti mú Súlè Bàǹtù mọ́ ilé ìtura náà. Kọ́lá ní kí ẹ̀gbọ́n lọ múra sílẹ̀. Dédé aago 5 ní Kọ́lá àti ẹ̀gbọ́n dé ilé ìtura náà.
wọ́n béèrè fún oúnjẹ kò pẹ́ tí wọ́n jẹun yó tán ní àwọn géńdé kan wọlé dé wọ́n fẹ̀ láyà bí ìnàkí wọ́n jókòó ní apá òsì àwọn Kọ́lá ẹ̀gbọ́n ṣàlàyé fún Kọ́lá pé àwọn ìsọ̀ǹgbé Súlèbàtù ni wọ́n wá tẹ́lẹ̀ dé o àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì méjì kan dúró níta ilé ìtura ẹnìkan sì ṣílẹ̀kùn ẹ̀yìn ọ̀kan nínú ọkọ̀ méjèèjì Súlèbàtù sọ̀kalẹ̀ ó wọ aṣọ léèsì funfun pẹ̀lú bàtà alábọ̀tán dúdú ó wọ inú ilé ìtura náà ó rìn kọjá lára Kọ́lá àti ẹ̀gbọ́n àwọn ẹ̀ṣọ́ méjì wà lẹ́yìn rẹ̀ wọ́n sì gun òkè inú ilé ìtura ó fẹ́rẹ̀ má gun òkè tán ni Amina wọlé dé ó dùn wò lójú gan ni ó wọ aṣọ kaba kan báyìí aṣọ náà kò dé òrókún ó fi iṣan rẹ̀ hàn iṣan méjèèjì pupa fò bíi mọ́ngòrò pípọ́n wọ́n gùn wọ́n rí tepọ́n ìkúra olóòórùn dídùn ń já fíkan lára rẹ̀ ó kọjá lára Kọ́lá àti ẹ̀gbọ́n àyà Kọ́lá lù kìkìkì bí Amina ti wọlé àwọn géńdé méjì sáré sí i wọ́n sì mú lọ bá Súlèbàtù lókè ẹ̀yìn tèmi ibi náà ni àádánù dúró lónìí tó bá dijọ́ mẹ́jọ ibi tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ náà ni a tún ti bẹ̀rẹ̀ ní ìjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mo lérò pé ẹ gbádùn ìwọ̀nba tí a kà sí yín létí nínú ìwé ìtàn wa tí à ń bá bọ̀ ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ní jẹ́ náà ṣeun ẹ̀kọ́ àìbínú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ tukọ̀ ètò tòní débi tó lápẹẹrẹ gbogbo ẹ̀yin tí ẹ bá wa share ẹ̀yin tí ẹ láìkì gbogbo ẹ̀yin tí ẹ kọ́mẹ̀ǹtì àdúpẹ́ lọ́wọ́ yín pàápàá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ bẹ́ẹ̀ ni mo kí ìyá mi Anna Adisa tí wọ́n pè wá wọlé ẹ ṣé mo dúpẹ́ àdúpẹ́ Ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ gbogbo yín Ọládìméjì rílí wà mo kí yín dúpẹ́ bí Anes mo kí yín ìyá mi ẹ ṣeun Adélakùn Adéníyì mo kí yín gbogbo yín pátápátá náà ni mo kí láì dẹ́nì kankan sí gbogbo ẹ̀yin tá a jọ tún pé tó tòní débi tó lápẹẹrẹ lónìí ẹ ṣé o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ́ fi ń gbọ́ wá ò ní dí lágbára ṣe Èdùmàrè ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV bákan náà iléeṣẹ́ authentic event on point fún gbogbo ìnáwó ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe MC ní alága dúró alága jókòó event planner lẹ́fẹ́ fún ayẹyẹ yín ẹ fẹ́ olórin fún ìnáwó yín ẹ fẹ́ red carpet host ni abẹ́ fẹ́ ṣe surprise birthday fún olólùfẹ́ yín ọmọ yín ọ̀rẹ́ yín tàbí ìyàwó àbí ọkọ yín ẹ kàn sí wa níléeṣẹ́ authentic event on point a wà lórí Facebook page ẹ follow wa lórí Instagram a wà ńbẹ̀ authentic event on point lórí Facebook bákan náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ omi tẹ́ ẹ lè pè sí náà ní 079-080-25944 òun náà ni ẹ lè pè sí láti pè fún ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe káàkiri àgbáláyé ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ní jẹ́ náà ṣe wọn ẹ̀kọ́ àìbínú òun ní ká jẹran pẹ́ lẹ́nu ọ̀fọ̀nà fún náà ni ọ̀jẹ́ ibi náà láfi àdágbé ètò tòní rò sí lágbára Ọlọ́run àwa náà láàmú àwa náà láàmú bá a lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba ẹ má gbàgbé láti pàdé mi lọ́jọ́ Thursday láago 6 ìrọ̀lẹ́ lórí ètò yín ètò wa òṣèré ìlú mọ̀ká pẹ̀lú àwọn àlejò wa ọlọ́kan-ò-jọ̀kan tá a máa ń gbé wá títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ lórí ètò yìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ èmi náà ní tiyín tòótọ́ ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rè wọ́n náà lonely presenter yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn ìyájú ọmọ yín náà rè ti pàṣíwájú ní bàbá àwọn lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ torí pé ọ̀bẹ báyìí ní bẹ̀ṣọ àtẹlẹsẹ̀ báyìí náà ní bẹ̀nà èmi ní ìmọ̀wá yìí náà láàsì mọ́ bá agbára ṣe Èdùmàrè títí jọ́ mẹ́jọ tá a fi pàdé ẹ̀mọ́ bá yàn jà ẹjẹ́ aṣọ gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá àní rí dààmú gbogbo ara tá a wà nílùú UK ẹ̀dàpọ̀ ẹjẹ́ aṣọ́ra àwọn olè wọn tún ti ń já ilé wọn tún ti ń wọlé báyìí ẹ̀dàpọ̀ ẹjẹ́ àtìlẹ̀kùn wa gbọ̀ngbọ̀n jásílẹ̀kùn agbègbè ẹ jẹ́ ká sì tọ́jú ara wa torí pé àrùn COVID-19 yìí ṣì ń bẹ níta lágbàáyé
àwọn tá a wà ní UK dákun ẹ̀jẹ̀ abomú ká bọ̀wọ́ wa ká fọwọ́ wa lóòrèkóòrè ká múnú ilé wa ẹ jẹ́ ká mú àwọn spray tó jẹ́ wípé antibacterial ni wọ́n ẹ jẹ́ ká fín sí gbogbo àyíká inú ilé wa àrùn kárùn kò ní fi ilé wa ṣe bùgbé àìsàn ní ṣe wá o àní dẹrù àrùká lágbára Ọlọ́run ọba títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ríṣù tọwọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ mọ́ fọmú èṣù ṣeré o èṣù ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí ìjọ́ mẹ́jọ tá a fi pàdé ká pàdé láyọ̀ ká pàdé níre ká mọ́ dòlódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dìgbà kan náà ó dàbọ̀. ọmọ akíndí kálá wọn dáwọn lẹ́kọ̀ọ́ àti pọ́nlúpọ́nlú wọn èrú lágbàdì. ẹni àkànjá bẹ́ẹ̀ ní lọ́rí òkúkú kéré ṣàwọ́dọ̀tún amáyọ̀lọ́sì ọmọ akẹ́gbẹ̀rún ni wọ́n máa ṣàdúrà ìkọrẹ ọmọ akíndí kálá wọn dáwọn lẹ́kọ̀ọ́ àti pọ́nlúpọ́nlú. Ìgbà gbàgbọ́njá lọ́wọ́ gbogbo máa yí lò ó ti bá ń bẹ ní ibẹ̀ kó mọ́ dàgbéra ẹ̀ máa ń sanwó bàbá tó. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délé rọ ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí 079080
08032525944 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ tìtìtì.